Ìpínlẹ̀ Ọ̀ṣun fẹ́ gba àlejò Arẹ́gbẹ́ṣọlá, ẹkùn ìdìbò mẹ́sàn-án ni yóò dé. Ẹgbẹ́ òṣèlú African Democratic Congress nípínlẹ̀ Ọ̀ṣun ti kéde pé àwọn yóò ṣàbẹ̀wò sí ẹkùn ìdìbò mẹ́sàn-án tó wà nípínlẹ̀ náà. Àbẹ̀wò ńlá ọlọ́jọ́ mẹ́sàn-án ọ̀hún ni akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú ADC lórílẹ̀‐èdè yìí ọ̀gbẹ́ni Rauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá yóò darí gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ ìpolongo ẹgbẹ́ náà lọ́sùn Àbọ̀sẹ̀dé Bùsáyọ̀ Olúwaṣeun ṣe ṣàlàyé. Àbẹ̀wò náà jẹ́ ọ̀nà láti lè túbọ̀ la àwọn aráàlú lọ́yẹ̀ lórí ẹgbẹ́ òṣèlú tuntun ọ̀hún ṣáájú ìdìbò gómìnà tí yóò wáyé ní ọdún 2026 nípínlẹ̀ Ọ̀ṣun. Bí àlàkalẹ̀ ọ̀hún ṣe lọ nìyí, ẹkùn ìdìbò Ìfẹ́dayọ̀ Ìlà Bolúwadúró ni yóò gba àlejò wọn ní ọjọ́ kejìdínlógún oṣù kọkànlá ọdún yìí, nígbà tí ẹkùn ìdìbò Ayédáadé Ìrèwọlé Ìṣọ̀kan yóò gbàlejò wọn ní ogúnjọ́ oṣù kọkànlá ọdún yìí. Ẹkùn ìdìbò Òbòkun-Oríadé ni wọn ó lọ ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kọkànlá ọdún yìí. Ọ̀pọ̀ ìrìn àjò náà yóò sì kún fún ẹkùn ìdìbò Ìfẹ́lódùn Orípẹ́ Odò Ọ̀tìn lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún yìí. Ẹkùn ìdìbò Àárín-gbùngbùn Ifẹ̀, Ìlà Oòrùn Ifẹ̀, Àríwá Ifẹ̀ àti Gúúsù Ifẹ̀ ni wọn ó lọ lọ́jọ́ kejì oṣù kejìlá. Yóò sì kan ẹkùn ìdìbò Gúúsù Ẹdẹ, Àríwá Ẹdẹ, Ẹ̀gbẹ́dọ̀rẹ́ àti Èjìgbò lọ́jọ́ kẹrin oṣù kejìlá ọdún yìí. Nígbà tó bá di ọjọ́ karùn-ún oṣù kejìlá ni àbẹ̀wò yóò dé ẹkùn ìdìbò Ìlà Oòrùn Ìléṣà, Ìwọ̀ Oòrùn Ìléṣà, Ìlà Oòrùn Àtàkúmọ̀sà àti Ìwọ̀ Oòrùn Àtàkúmọ̀sà. Ẹkùn ìdìbò Ayédèrè, Ìwó, Ọláolúwa ní lọ́jọ́ kẹsàn-án oṣù kejìlá ọdún yìí. Wọn yóò sì parí rẹ̀ sí ẹkùn ìdìbò Òṣogbo, Ọlọ́rundá, Ìrẹ́pọ̀dùn àti Òròdú lọ́jọ́ kẹwàá oṣù kejìlá ọdún yìí. Àbọ̀sẹ̀dé ṣàlàyé pé àbẹ̀wò yìí yóò túbọ̀ mú kí ìbáṣepọ̀ láàrin ẹgbẹ́ ADC àti àwọn aráàlú dánmọ́rán sí i. Ó wá rọ àwọn adarí àtàwọn ọmọ ẹgbẹ́ òṣèlú náà láti túyàyà jáde fún ètò àbẹ̀wò ọ̀hún.